gbajúgbajà olórin fújì tí ẹnikẹ́ni kì í gbúròó ìròyìn burúkú nípa ẹ̀ tó sì jẹ́ pé ó máa ń sá fáyewuyewu kódà tí kì í bá ẹnikẹ́ni jà tọ́pọ̀ àwọn èèyàn tó sì bọ̀wọ̀ fún un nítorí pé ó kàwé ó sì máa ń lọ jẹ́jẹ́. Ìyún ọ̀mọ̀wé Adéwálé Àyùbá ó mà ti pariwo síta, ó ti fi ariwo gbẹnu pé pẹ̀lú bóun ṣe kì í sọ̀rọ̀ tẹ́nikẹ́ni kò gbọ́ wàhálà tàbí nǹkan burúkú kan nípa òun. Ó ṣeé ṣe kí òun bá àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n fẹ́ ba òun lórúkọ jẹ́ àti ìdílé òun, ó ṣeé ṣe kóun bá wọn náà tán bí owó báyìí o, kóun gbé ọ̀rọ̀ lọ sí ilé ẹjọ́ lórí ìròyìn kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára báyìí, èyí tó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn oníròyìn ẹ̀rọ ayélujára tó ń pè ní blogger tó fẹ́ fi ba ọ̀rọ̀ ìdílé Adéwálé Àyùbá tó fẹ́ fi bà jẹ́. Ǹjẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí Adéwálé Àyùbá tí àwọn èèyàn tó máa ń pè ní Bọ́sùwé Fújì tàbí Mr Johnson tó fi fa ìbínú yọ? Ó mà ní bí oníròyìn orí ẹ̀rọ ayélujára kan bí wọ́n ṣe ní wọ́n lọ gbé ìròyìn sórí ẹ̀rọ ayélujára pé ìgbéyàwó Adéwálé Àyùbá àti ìyàwó ẹ̀ tó ń jẹ́ Azuka Ego wípé ìgbéyàwó wọn ti dàrú. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé nítorí ẹ̀sùn àgbèrè àti ilẹ̀ dídà ìgbéyàwó náà fi dàrú, tí Adéwálé Àyùbá tó sì ní ó ti lé Azuka Ego ìyàwó ẹ̀ lọ. Kódà wọ́n ní Adéwálé Àyùbá wọ́n ní ó ti ń gbèrò láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ èyí tó lóyìnbó ń pè ní DNA test fún àwọn ọmọ tí Azuka Ego tí wọ́n bí fún un. Ọ̀rọ̀ yìí ni wọ́n máa ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ èèyàn kọ́kọ́ rò pé ìròyìn òtítọ́ ni tàbí pé ìròyìn òdodo ni, èyí tó tiẹ̀ kọ́kọ́ ń ṣe àwọn èèyàn ní kàyéfì pé Adéwálé Àyùbá ó jẹ́ olórin fújì tẹ́nikẹ́ni kì í gbọ́ nǹkan burúkú nípa ẹ̀. Nígbà tọ́rọ̀ yìí ti ń jà rìnrìn ni ló jẹ́ kí Adéwálé Àyùbá kó máa fi ọ̀rọ̀ síta èyí tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà lọ́wọ́. Nínú ọ̀rọ̀ tí Adéwálé Àyùbá tó fi síta nípasẹ̀ iléeṣẹ́ tó pè ní Bọ́sùwé Fújì Entertainment ni ló ti jẹ́ kó di mọ̀ pé kí gbogbo àwọn olólùfẹ́ òun, olólùfẹ́ orin fújì àti gbogbo àgbáyé ká lọ mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ òun ni ìròyìn tí wọ́n ń gbé kiri náà, wípé àárín òun àti ìyàwó òun Azuka Ego ó ti dàrú àti pé ẹ̀sùn àgbèrè ló ń fi kàn án, tóun sì tún ti múra láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ láti mọ̀ bóyá òun lòun láwọn ọmọ tó bí fóun. Adéwálé Àyùbá ní ìròyìn ẹlẹ́jẹ̀ tó tó kò sí àti pé ìròyìn tó jìnnà sí òótọ́ ni. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé àjọṣepọ̀ òun àti Azuka Ego ó sì dúró déédéé, ó sì dúró ṣinṣin. Kódà ó ní láti nǹkan bí 30 ọdún sẹ́yìn táwọn ti fẹ́ra wọn, kò sí ìjà kan láàrin àwọn dàsìkò yìí. Gbogbo àwọn ọmọ tó sì bí fóun ló jẹ́ ọmọ òun. Ṣùgbọ́n Adéwálé Àyùbá wá jẹ́ kó di mọ̀ pé òun yóò bá àwọn oníròyìn náà tó fẹ́ bọ òun lórúkọ jẹ́, òun yóò bá tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà tó sì ṣeé ṣe kóun fọwọ́ òfin kóun fi gbé onítọ̀hún.